ọ̀tún ẹ dákun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, mo dúpẹ́ lọ́wọ́ onílé bẹ́ẹ̀ ni mo sì dúpẹ́ lọ́wọ́ àlejò. Mo kí wa kú ìsinmi èní gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo kí ọkùnrin, mo kí obìnrin, bẹ́ẹ̀ ni mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kó nílé o, bẹ́ẹ̀ ni mo kí àlejò. Mo kí Ọlọ́run ọba àjíkí, ọba àjígẹ̀, pátápátá parí ọlá olóòtú àjọbọ, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni, ọba tó ta sánmọ̀ bí ẹni taṣọ, ọba tó fi ayé tó fi ṣe àpótí ìtìsẹ̀, ọba tó ṣẹ̀dá èmi, ọba tó ṣẹ̀dá àwọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún mi ní ọjọ́ òní rí, mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lórí ẹ̀yin olólùfẹ́ wa lọ́tùn lósì. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn mi, kò ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá mi gbogbo, mo dúpẹ́. Bàbá mi Ifádire Akin Adégègé Ayéwan, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́. Ọ̀gá mi Adépọ̀jù Kazeem, mo kí yín, bàbá ọgbọ́n àwọn àgbà, mo kí yín o, mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ajúnilọ pátápátá, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, mo dúpẹ́ ní ọwọ́ yín, mo kí yín o. A kú ìsinmi èní, òní yóò dùn fún wa o. Gẹ́gẹ́ bí àwọn ìpè kan tí mò ń gbà láti bí ọjọ́ mẹ́ta, láti bí ìjẹrin mo ti ń gba ìpè yẹn tí wọ́n ń pè mí. Àwọn obìnrin ni wọ́n sábà, ó tó àwọn bí mẹ́ta tí wọ́n pè mí pé kí n dákun nǹkan àpamọ́wọ́ owó tí àwọn lè máa lò, pé kí n dákun kí n bá wọn fi síta. Ṣé rí nǹkan àpamọ́wọ́ owó ó dára púpọ̀ fún gbogbo ẹ̀dá tó bá ń fi ọwọ́ ẹ̀ tó bá fi ń ka owó. Ṣé kí n sọ kinní kan? Èèyàn lè máa rí tọ́rọ́ kọ́bọ̀ wàláì tí ó sì máa gbé nǹkan dáadáa ṣe. Èèyàn lè máa rí thousand tí ò ní gbé nǹkan kan ṣe. Nígbà tó bá náwó yẹn dànù tán yóò wá wò pé kí n sì mọ ní kí n sì ti fi ṣe nǹkan báyìí. Ẹni tí wọn bá jẹ́ kó lákòjọ, àsìkò tó bá dé ọwọ́ ẹ̀ ní nǹkan tí òró kan tí ó ná owó yẹn sí ní ó jáde. Àsìkò yẹn ní nǹkan tí òró kan ní ó jáde nígbà tó bá ná tán kí bùkátà tó bíyà. Ara àìní àkójọ ara ẹ̀ ló wà. Tó bá ń larú kò báyìí kọjá, iṣẹ́ tá a fẹ́ sọ yìí ó wúlò fún ọ, ó wúlò fún ọ. Ṣé rí àwọn ìgbìyànjú kéékèèké, wọ́n ní àwọn àgbàlagbà wọ́n ní ẹbọ kéékèèké ní ń gba láìkúlà, ẹbọ kéékèèké ní ń gba láìkúlà. Èmi dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà pé bàbá tí wọ́n ní tàbá tí ń pe yá àlá ká sì mọ̀ pé ká máa ké àyàsẹ́ náà. Ó túmọ̀ sí pé bí àbá ṣe ń gbàdúrà ká máa fi ìgbìyànjú ká máa fi tì lẹ́gbẹ̀ẹ́. Orí kò lóun ò bọ́rùn, kò lóyún òun ò bọ́rùn dúró o. Ó ṣe kókó ni o. Tí ìbá ṣe bẹ́ẹ̀ wọn ò kọ̀ láti mú orí kúrò lọ́rùn o. Bẹ́ẹ̀ ni èèyàn méjì ní sí lójú oorun. Ẹni tí ó tún lù ṣe kò ní lójú oorun, ẹni tí ó sì bàlùjẹ́ náà ò ní lójú oorun. Bí òwe kan tí olórin kan kọ pé ẹni tí ń lọ kólé ń gbàdúrà pé k'Ọlọ́run ó ń dárun mọ́jú, sì ń gbàdúrà pé k'Ọlọ́run kó dákun kó jẹ́ kóun ó ríṣẹ́ ṣe. Onílé wá sùn, ṣé rí pé k'Ọlọ́run kó dákun kó ṣàánú fún wa. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú, ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ṣé rí níbi ìgbìyànjú ṣíṣe èrè wà ń bẹ, èrè wà ń bẹ. Ọlọ́run tó sì ṣẹ̀dá ewé àtegbò tó dá lọ bó ṣe wà lẹ́gbẹ̀ẹ́ yín tẹ́ ń wò ni Ọlọ́run fún àwọn ewé àtegbò ní àṣẹ kọ̀ọ̀kan, ó fi agbára kọ̀ọ̀kan sínú wọn láti máa lò. Ewé kan ṣoṣo ó níṣẹ́ tó ń ṣe lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà. So nítorí náà ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú, ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Nígbà míì èyàn tètè ka nǹkan kún, ó di ìgbà tí èèyàn wá ń wò pé ẹni tá àjọ ń ṣiṣẹ́ kan náà, tá àjọ ń gbowó oṣù kan náà, ó ń ṣe báyìí, ó ń ṣe báyìí, ó ń ṣe báyìí. Wọ́n lè jẹ́ kó rówó lóòótọ́ ká má jẹ́ kó rí iná síbi tó wù ọ́. Wọ́n lè jẹ́ kó rí owó lóòótọ́, wọ́n sì lè jẹ́ kó máa ná síbi tí ò wù ọ́ rárá. Torí ẹ̀ làwọn bàbá wa náà ṣe ní òkè o, àpamọ́wọ́ owó tún wà
fún ẹni tí kò bá ní àkójọ. Wọ́n lẹ̀ lómi omi ní ń pọn, ó ti ṣe gbá báyìí, ó ti ṣàwo báyìí, ó ti ṣe kó ọba sàsùn báyìí, tẹni tí sì ń ta àtẹ tí ò tí ì rí nǹkan kan ṣe. So ó túmọ̀ sí pé kí Ọlọ́run dákun kó ṣàánú fún wa. Tí wọn bá léyìn èèyàn ò ní sáré o, téèyàn ò bá sì sáré ó ṣeé ṣe kó má tètè débi tí ń lọ. Ó túmọ̀ sí pé bí a bá ṣe ń gbàdúrà náà la máa fi ìgbìyànjú la máa fi kún. Àdúrà ṣe kókó, bẹ́ẹ̀ ni ìgbìyànjú náà ṣe kókó. Wọ́n sọ pé bóyá Táyé ò kí ń gbàdúrà àbí Táyé ò kí ń ṣe ìgbìyànjú ni wọn náà wà ní í ṣe rárá o. Níbi tí Táyé ti yorí Kẹ́hìndé ò yàn bẹ́ẹ̀ o. Táyé Kẹ́hìndé lè jọ máa ṣiṣẹ́ kan náà, kájọ máa gba owó oṣù kan náà, kí Táyé máa gbé rere sí kí Kẹ́hìndé má gbé nǹkan kan ṣe o. Lóòótọ́ àsìkò ni gbogbo nǹkan, lóòótọ́ àsìkò ni gbogbo nǹkan, ṣùgbọ́n bó bá ṣe mọ náà lásìkò tásìkò èèyàn ò bá tí ì tóun, ìgbìyànjú téèyàn bá ń ṣe kò ní jẹ́ kéèyàn ṣe bẹ́ẹ̀ lọ ẹ̀yìn púpọ̀. Bẹ́ẹ̀ ni, kò ní jẹ́ kí èèyàn ṣe bẹ́ẹ̀ lọ ẹ̀yìn púpọ̀ sí ẹgbẹ́ èèyàn tó ti ń gbé dáadáa ṣe. K'Ọlọ́run má jẹ́ kí àwa wà ní lójú oorun nígbà tí ẹgbẹ́ wa bá ń ṣe dáadáa. So ó túmọ̀ sí pé ẹ dákun ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ewé àti egbò wọ́n fi bà ti tèèyàn jẹ́ ni, kò sí nǹkan tó burú ń bẹ̀ rárá. Wọ́n ní tí kò bá sí nǹkan kan, torí nǹkan kan ni kinní kan ṣe wà. So ó túmọ̀ sí pé Ọlọ́run tó fagbára sínú ewé àti egbò gan ti rí pé àwọn nǹkan báyìí dojúkọ ó wà, ló ṣe ní kí àwọn ọ̀nà àbáyọ kó wà nínú àdúrà àti ìgbìyànjú. So tá bá wá sọ pé àṣegbá àṣàwo àṣe kínní, ẹlòmíì ò ṣe nǹkan kan tí gbogbo nǹkan ó sì máa dùn lọ títí fún un. Ṣùgbọ́n ṣé bó ṣe yàn ni ìwọ ṣe yàn sá? Ṣé bó ṣe yàn ṣé bẹ́ẹ̀ ni ìwọ ṣe yàn? Kò rí bẹ́ẹ̀, kò ń ṣe bẹ́ẹ̀. Nítorí náà ẹ jẹ́ ká mẹ́nuba ọṣẹ àpamọ́wọ́ owó fún gbogbo oníṣòwò. Àpamọ́wọ́ owó àti oníṣòwò ni àti oníṣẹ́ oṣù ni, gbogbo ẹni tó bá ti ń fi ọwọ́ ka owó báyìí ni iṣẹ́ yìí ló ṣiṣẹ́ fún, ló wà fún. Ẹ jẹ́ ká gbìyànjú ká ní nínú ilé, ká máa lò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan, kò ń ṣe gbogbo ìgbà ní lílò rẹ̀, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan náà ni. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí wọ́n bá bá ní ara, tí bóyá wọ́n ní mi fẹ́ kẹ́ni yìí mọ́, mo fẹ́ kó mọ náà dànù. Tó ṣe pé nǹkan tí wọ́n rán yẹn lásìkò yẹn ó ṣeé ṣe sẹ́mà tí nǹkan bá ti wà lára tẹ́lẹ̀ kò ní ṣe bó ṣe yẹ kó ṣe tó. Torí náà ẹ jẹ́ á jó ní gbìyànjú. Kí lẹ́ bá mi wá? Ẹ bá mi wá eku ẹmọ́ àti èso bàní, èso yẹn ó yẹ kí n ní èso yẹn. Ẹ jẹ́ kí n torí ẹlòmíì tún lè máa béèrè pé kí ni èso yìí. Ṣé ẹ ti rí èso yìí? Èso yẹn ni ẹ jẹ́ ká gún pẹ̀lú epo ẹmọ́. Tá bá ti gún pọ̀ ẹ jẹ́ á pò lọ́ṣẹ. A lè fi wẹ̀, a lè máa fi fọwọ́ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. Tá bá bẹ̀rẹ̀ sí ní lò ó, á rí i pé tí a máa ṣe ó yàtọ̀ sí eléyìí tá a ti ń ṣe tẹ́lẹ̀, torí pé àkójọ ó máa wà, àkójọ yóò máa wà. So Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Eléyìí náà àpamọ́wọ́ owó ni o. Ọṣẹ yìí àpamọ́wọ́ owó ni 2,500 naira òun là wá ń tà lọ́dọ̀ títí wa. Ó lè yàtọ̀ sí eléyìí o, ṣùgbọ́n àpamọ́wọ́ owó ni. Yálà eléyìí tàbí eléyìí tí mo fi sílẹ̀ yìí náà, ẹ jẹ́ káwa náà gbìyànjú ẹ̀ ká máa lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kò dí iṣẹ́ tó ń lò tẹ́lẹ̀ lọ́wọ́, kò dí lọ́wọ́ rárá. Ó wà lórí igbá fún títà. Eléyìí tí mo sì sọ yìí náà, eku ẹmọ́ àti èso bàní ó ní. Èso yìí
ẹ jẹ́ ká gún pọ̀ ká wá pò lọ́sẹ̀. A lè máa fi fọwọ́ lásán lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, a sì lè máa fi wẹ̀. Ó dáa púpọ̀, ẹ jẹ́ ká lò ó. Ẹ̀yin ìyá wa tí ẹ pè mí, òun ni mo ti fi sílẹ̀, ẹ gbìyànjú ẹ̀. Ẹ̀yin tí ẹ ti ra eléyìí náà, inú mi dùn fún àwọn tó ti ra eléyìí. Ẹ fún mi ní ìròyìn ayọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Mo kí yín ní ẹ̀kan sí, a kú ìsinmi ẹ̀ní o. Ọlọ́run Elédùmarè kò ní ṣe ìsinmi òní, kò ní ṣe ní ẹyọ kan tó kù fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Mo kí wa lẹ́ẹ̀kan sí o, ẹ ṣé mo dúpẹ́. Ẹ wá dákun, mo bẹ̀ yín ni o. Ẹ bá wa like YouTube channel wa. Ẹ bá mi subscribe Ọmọgíẹ̀sì TV. Ẹ bá mi subscribe, ẹ dákun, ẹ comment, ẹ like. Àwọn nǹkan tí ò bá yé yín, béèrè tẹ́ bá fẹ́ béèrè, ẹ béèrè, màá reply, màá dá yín lóhùn níbẹ̀. So Ọmọgíẹ̀sì TV, ẹ dákun, ẹ bá wa like ẹ bá wa subscribe. Ọlọ́run Elédùmarè yóò wà pẹ̀lú gbogbo wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ìsinmi ẹ̀ní. Elékùrú ti ń kiri. Ebi ti dé.